àwọn Badit tún pa ọlọ́pàá mẹ́ta o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Kwara bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá méjì ni wọ́n farapa yánnayànna níbi àkọlù alágbára kan tó wáyé lóru àná mọ́júmọ́ àárọ̀ yìí ni o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Kwara ẹ wò ó ọ̀rọ̀ di bò lọ yá mi nígbà táwọn atiláwí tí wọ́n yadé tí wọ́n ṣínà bóbólẹ̀ ẹ wò ó police camp ni o ẹ̀yin èèyàn police camp yẹn gángan ni wọ́n ṣe àkọlù tó ní agbára yìí sí wọ́n sì fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ṣòfò dànù. ọjọ́ ò látò bọ́ lọ́wọ́ àwọn bandits yìí ẹ̀yin èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá ń ṣe yún lé ní èkejì ẹ̀wẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn atiláwí wọ́n tún ya bo orphanage home kan lọ́jọ́ Sunday tó kọjá yìí tẹ́ ò bá gbàgbé mo ṣèròyìn kan lọ́jọ́ Sunday wípé àwọn bandits wọ́n ya bo agbègbè kan ní Zamfara tí wọ́n lọ sí orphanage home kan níbi tí wọ́n ti jí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jí wọn gbé lọ wọ́n jí àwọn 23 àwọn 7 escape nínú wọn àwọn bíi 15 bíi nǹkan ó sì wà lákàtà àwọn atiláwí àti ìkú olórí yẹn àwọn Badit tún lọ sí ìpínlẹ̀ Kogi o ẹ wò ó wọ́n ní Zariagi Adafi local government area nípínlẹ̀ Kogi ibẹ̀ yẹn gangan ni wọ́n tún sọsẹ́ sí o wọ́n jí àwọn èèyàn 18 bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéékèèké tí ń bẹ láàrin wọn 16 làwọn ọmọ kéékèèké tí ń bẹ láàrin wọn èyàn mẹ́rìndínlógún tí àwọn olùkọ́ wọn tí mójútó wọn táwọn náà lọ sí bíi méjì lápapọ̀ gbogbo wọn jẹ́ 18 sí nọ́mbà àwọn èèyàn méjìdínlógún ọmọ kéékèèké mẹ́rìndínlógún ní ń bẹ láàrin wọn àwọn olùkọ́ wọn méjì wọ́n jí wọn gbé o lọ́jọ́ Sunday tó kọjá yìí wọ́n ti ń béèrè ransom o pé lóní ransom tí wọ́n ń béèrè àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtù wá fetí gbéyàwó ọ̀rọ̀ tìpínlẹ̀ Delta la ṣì ń bá fíra látijọ́ ìtàwọn ọlọ́pàá táwọn náà tún lọ pe tú ọwọ́ wọn tí wọ́n pa ọ̀gbẹ́ni kan nípínlẹ̀ Delta dispatch rider ọ̀gẹ̀dẹ̀mínẹ̀ ẹ̀yìn èèyàn eléègbẹ̀nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ máa bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó sí aṣọ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kó kókó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára lálẹ́ àná mọ́júmọ́ àárọ̀ yìí ní nǹkan bíi aago 3 ọ̀gànjọ́ òru àwọn atiláwí bẹ́ẹ̀ ni àwọn terrorists ní jẹ́ bẹ́ẹ̀ àwọn bandits orúkọ èyí ó wù tẹ́lẹ̀ máa pè wọ́n ya bo káàmpù àwọn ọlọ́pàá kan o tí ń bẹ ní Tenobo community area níjọba àbílẹ̀ Kiama nípínlẹ̀ Kwara kódà wọ́n ní pé wọ́n ya bo bẹ́ẹ̀sì àwọn mọ̀pó yìí wọ́n ṣínà bóbolẹ̀ nírò ọ̀bọ wọn ní rókòlákọlá ní ńdúnlákọlákọ ẹ wò ọ̀rọ̀ di bó lọ yá mi ìbẹ̀rùbojo dé bá gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sá kólóbà káàkiri àmọ́ jẹ́ ohun tó ṣe ní láàánú wípé àwọn ọlọ́pàá èyàn mobile police àwọn mọ̀pó 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jáde láyé ni wọ́n gbẹ̀mímì látàrí àwọn tààbọn tí ń wọlé sí wọn lára ẹ̀mí jáde lára wọn ní kánmọ́kóbó ni o eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn ọlọ́pàá méjì nínú àwọn ọmọ òpó yìí yàtọ̀ sáwọn 3 tó ti jọ́ lọ́hún pé àwọn méjì náà farapa yánnayànna bẹ́ẹ̀ ni bẹ̀rùbojo ló dé bá gbogbo àwọn olùgbé agbègbè yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ ọ̀bọ̀n tí ń ró kólákólá tí ń dún kùsẹ́kùsẹ́ wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ àmọ́ concentration àwọn bandits yìí lórí àwọn military base yẹn gangan ló wà wọn wá ní sáà yìí láti wá àtàkì àwọn aráàlú wọn mọ̀ọ́mọ̀ wá nítorí àwọn ọlọ́pàá yẹn ni wọ́n ní tẹ́ ò bá sì gbàgbé lọ́jọ́ Wednesday tó kọjá yìí wípé àwọn bandits tún ya bo agbègbè kan nípínlẹ̀ Kwara yìí kan náà ni o tí wọ́n pè ní Òkèrèsé community kódà wọ́n sọ wípé àwọn àgbẹ̀ ni wọ́n lọ target wọ́n pa àwọn àgbẹ̀ méjì wọ́n sì kidnap àwọn obìnrin méjì lọ́jọ́ tá à ń wí yìí ẹ wá wo the rates táwọn atiláwí tí wọ́n fi ń sọsẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáàsọ pé àwọn ìjọba ò dá wọn mọ̀ ni àwọn ìjọba mọ gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì ṣèjọba ọ̀mẹ́ tí ń jẹ́ àdúrà lẹ́rọ ni wọ́n mọ̀ wọ́n mọ Bello Turji gbogbo àwọn bandits pátá làwọn ìjọba wa dá mọ̀ kí ló dé náà torí Ọlọ́run tí wọ́n lọ dáná sọ àwọn pípù yìí kóńgó èsì gbogbo wọn dànù lẹ́ẹ̀kan náà
kí ló dé tá kàn bẹ̀rẹ̀ sí ń rákò lójú kan náà wọ́n pààyàn lónìí wọ́n pààyàn lọ́la ọjọ́ wo la tó fẹ́ ṣe léyìí dà ọjọ́ wo la tó fẹ́ ṣe léyìí dà ṣé mo yẹ àwọn ẹ̀mí tó ti sùn látàrí pé àwọn bandit ń sọsẹ́ wọ́n ń ṣe àkọlù lórílẹ̀‐èdè Nàìjíríà. ìròyìn ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí o lọ́jọ́ Sunday tó kọjá yìí ní nǹkan bíi aago 10:00 láṣálẹ́ àwọn àtìláàwìn yìí kan náà àwọn bandit àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ya bo agbègbè kan tí wọ́n ń pè ní Sariagi ní Adafi local government area. ilé ìwé kan bẹ tí wọ́n ń pè ní Tajudeen Islamic School orphanage home ní orphanage school ní school yìí. àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ aláìní ìyá ni wọ́n lọ sí school yẹn fọ́nrán yẹn lẹ́ ń wò sálẹ̀ yìí o wọ́n ti kidnap gbogbo wọn àwọn 18 ni wọ́n kidnap ní school yẹn lọ́jọ́ Sunday ta ló tán yìí. àwọn olùkọ́ tí ń bẹ láàrin wọn méjì ni wọ́n àwọn ọmọléèwé ń lọ síbi 18 wọ́n náà bíi 9 wọ́n yọ bọ́rọ́ kó lọ́wọ́ wọn àwọn tó wá kù báyìí lákàtà wọn àwọn bandit ń béèrè 150 million naira fowó ransom wọ́n láwọn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ultimatum tó fi di on the 10th of this month oṣù karùn-ún ta wà yìí May pé tí wọ́n bá ti sanwó yẹn tó fi di on the 10th of May wípé àwọn pa gbogbo wọn dànù ni. ṣé iná ra àwọn ọmọ kéèké báyìí àwọn ọmọ tí ò ní ìyá àwọn ọmọ tí ò ní bàbá wọn lẹ́nìkan wọn lẹ́bí wọn lára wọn léèyàn àfọlọ́ọ̀ba nìkan àtàwọn ìjọba ní ìsìn báyìí wọ́n ti jí wọn gbé o wọ́n ti jí wọn gbé àwọn bandit sì ń béèrè 150 million ransom kó tó di pé wọ́n yọ̀ǹda wọn. ẹ wo bí ta bára wa dé lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú tó lọ́ba tó níjòyè ta ló lórí a ní Tinubu o Jagaban ẹ wo báwọn bandit ṣe ń ṣe wá tó ń ṣe àwọn èèyàn orílẹ̀‐èdè Nàìjíríà ní ṣìbáṣìbò. èèyàn mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.